àwọn ajínigbé mà jí Ọba Gbé ní Kwara, wọ́n ń béèrè 150 million naira owó ìtúsílẹ̀. Àwọn ajínigbé kan mà ní tí wọ́n dì hámọ́ra òun ni wọ́n mọ̀ kọlu agbègbè Báyangan níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì jí orí adé ìlú náà gbé lọ o. Nǹkan bí aago 9 àbọ̀ òwúrọ̀ ọjọ́ Sátidé ìṣẹ̀lẹ̀ náà mà wáyé lásìkò tí ọba Òjíbàrà ti ìlú Báyangan Alhaji Kamilu Salami tó máa wà nínú ọkọ̀ rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọ̀gbẹ́ni Buhari Ọlátúndé tó máa jẹ́ ọmọ agbègbè náà ó máa sọ fún àwọn oníròyìn pé àwọn ọba aláyé tó kù ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn wọ́n máa ti ń ṣe ìpàdé láti jíròrò lórí ìgbésẹ̀ tí wọ́n yóò gbé lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀gbẹ́ni Ọlátúndé ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ajínigbé náà rèé wọ́n máa ti kàn sí mọ̀lẹ́bí kábíyèsí tí wọ́n sì ń béèrè òbítíbitì owó tó tó 150 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ kí wọ́n tó yọ̀ǹda ọba náà. Lásìkò tí ẹni tí í ṣe kánsẹ́lọ̀ tó ń sojú ìlú Báyangan níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn Honorable Quadri Ọláìtàn tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó mà sọ wípé kábíyèsí wà nínú ọkọ̀ pẹ̀lú àwọn ọmọọṣẹ́ rẹ̀ lásìkò tí àwọn ajínigbé náà tí wọ́n ya bò wọ́n. Honorable Quadri ó mà ní àwọn ajínigbé náà wọ́n ti pè tí wọ́n sì ń béèrè fún 150 mílíọ̀nù náírà pẹ̀lú àlàyé pé wọ́n tún ti pè ní ìrọ̀lẹ́ àná tí wọ́n ti dín owó ìtúsílẹ̀ náà kù sí 100 mílíọ̀nù náírà ìyẹn 100 mílíọ̀nù náírà. Honorable Quadri ní gbogbo ìlú náà ó ní wọ́n ń sá sókè sódò ní báyìí láti wọ́nà tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ náà gbà láti gba ọba wọn sílẹ̀. Ó wáá fi kọ̀rọ̀ wọn pé àwọn ọdẹ ìlú wọ́n ti wọ inú igbó lọ láti ọjọ́ Sátidé tíṣẹ̀lẹ̀ náà tó ti wáyé o, ṣùgbọ́n wọn kò tí ì rí kábíyèsí ọba Òjíbàrà ti ìlú Báyangan Alhaji Kamilu Salami, wọn kò tí ì rí baba gbà o. Akọ̀ròyìn ó mà tó kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí tóun, ṣùgbọ́n títí di àsìkò tí wọ́n fi ń kóròyìn yìí jọ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Kwara kò mọ̀ gbé ìpè láti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Bákan náà Honorable Quadri ó mà tún ṣàlàyé fáwọn oníròyìn ní òwúrọ̀ òní tó sì tún fìdí rẹ̀ múlẹ̀ pé wọn kò tí ì rí orí adé ọ̀hún lórí awuyewuye bóyá wọ́n ti yọ̀ǹda kábíyèsí. Honorable Quadri Ọláìtàn ó ní irọ́ tó jìnnà sí òtítọ́ ni o, kábíyèsí sì wà ní àkàtà àwọn ajínigbé. kọ́lọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wá o, a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run ó fi èrè sí iṣẹ́ mi àti yín o.